هذه بريدة مصطفى ẹ̀jẹ̀ náà fi pẹ́ ní gbogbo alẹ́ nù. خيارهم إذ أن ربي مصطفى. lẹ́yìn ànábì kò sáà nàbí mi mọ́. صلى الله عليه وسلم. lẹ́yìn ànábì sànàbí mi mọ́. ọ̀rọ̀ náà yẹ dúbí lónìí. wọ́n ní ànábì Ìsá ti kú àwọn kan ní rárá ànábì Ìsá ń padà bọ̀ wá. bẹ́ẹ̀ni Yorùbá ní ajá làbá kí olóńgbò pẹ̀lú fún wa jẹ́rí. èwo ló kéré náà ànábì Ọlọ́run. sallallahu alaihi wasallam. ajá làbá kí olóńgbò pẹ̀lú fún wa jẹ́rí. àgbáyé ni àgbáyé ni. àwọn kan ní rárá ànábì Ìsá ti kú. àwọn kan wá kóra jọ wọ́n ní àwọn kan tíra débẹ̀ pé ànábì Ìsá nígbà tí Ọlọ́run là á níjọ́sí tí wọ́n ní wọ́n fẹ́ lọ pa wọ́n fẹ́ lọ kàn mọ́ gbélébù wọ́n ní ó padà ṣe híjírà lọ India ó fẹ́ ìyàwó bí máa ń bẹ̀ ó wà ní 120 years. wọ́n lẹ́yìn yóò ànábì Ìsá wá kú wàdáfà lúùrù wọ́n sì sìn. àwọn kan ní rárá àgbáwọlé ìrọ̀lẹ́ pa. àwọn kan wá kọ́ra jọ. سئل الشيخ محمود شلتوت مفتي الجامع الأزهر سابقا. مفتي الجامع الأزهر سابقا. wọ́n wá kọ́ra àwọn ọjọ́ wọn lọ bá àfa àgbà kan. àfa àgbà náà lápẹ́ ní Mahmoud Shatutu. ó yá àgbà nínú àwọn mufti ilẹ̀ Masari. nígbà náà láwọn àkọ́kọ́ mufti. wọ́n wá lọ bá wọ́n wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé. هل عيسى حي أو ميت؟ رضي الله تعالى عنه. ẹ̀mí dáadáa. رضي الله تعالى عنه. ẹ̀yà alayhi salatu wassalam. عليه الصلاة والسلام. wọ́n ní jẹ́ ànábì Ìsá hayyun أو aw mayyit. ميت. ṣé ń bẹ láyé kéèkú àbójú. níta gbọ́ ni pé Ọlọ́run rọ̀ fà rẹ̀ gbogbo èlò láàrin ọ̀tá ó là lọ́wọ́ ẹ̀. ó ti padà sáyé ni kèé padà sáyé ni ó ti kú ni àbí ń bẹ láyé afẹ́ mọ̀. bẹ́ẹ̀ni ọmọ ìlú ربي قد اهتدى. ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ yóò fàjà àlàyé ló gbà kò sì dín nǹkan kan kù nínú ẹ̀sìn wa kódà kò fi kún àmọ́ ká mọ̀ wọ́n wá pèrè lọ́wọ́ mufti là pé Sheikh Shatutu ànábì Ìsá ń bẹ láyé ni tí ń padà bọ̀ àwọn oṣù. بحسب القرآن الكريم وسنة المطهرة. wọ́n ní àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ dá wa lóhùn níta abẹ́kẹ́ fi dá wa lóhùn ní Al-Qur'an al-Karim àti súnà dẹ́gbọ̀n Muhammad. المطهرة. súnà tí ó ní àmúlùbálà nínú èyí tí ò lábàá hàn. náà فأجابنا قيلا. lẹ́ẹ̀kan ìmáàmù tó rí rẹ ti pẹ́ tó ti ronú jìnnà tí wọ́n ti ṣe rìsáàsì tó ti yẹn jù lẹ́ẹ̀kan náà nígbà wọn lóhùn ayé
wọnú Suratul Ma'idah Quran 5 àyà 117 tọ́lọ̀ sọ pé. A'udhu billahi minash shaitanir rajim. Bàbá kábílẹ̀ káyọ̀ wá lẹ̀ káwọ́ dáadáa o. Bismillahir rahmanir rahim. Bóyá yọ̀mọ̀ yìí. Ma qultu lahum illa ma amartani bihi an i'budu Allaha rabbi wa rabbakum. Nígbà tí àwọn ìjọ Ànábì Ìsá alayhi salatu wassalam tí wọ́n gbà fún nígbà náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú Ìsá àti màmá rẹ̀ lọ́lọ́wọ́. Ọlọ́run wá sọ fún pé sí ìwọ ló ní ká máa pè wá àti ìyá rẹ̀ lọ́lọ́wọ́. Ó lè rárá o ló ní Ọlọ́run máa kúlì jùlọ o. Ma qultu lahum Ó ní mi ìjẹ́ sọ bẹ́ẹ̀. illa ma amartani bihi Ǹjẹ́ ẹni wí ni mo wí o kí lẹ̀ sì ní wí o. an i'budu Allaha Ọlọ́run tó lẹ́nu ni ẹ máa sìn. rabbi wa rabbakum. Ọba tó dá mi òun ló ní ká sìn òun a sì gbọ́dọ̀ sìn ọ̀rọ̀ gbà fún òun náà lọ́ba tó dá yín. Ó ní tí mo wí nù ni. Wa kuntu alayhim shahidan ma dumtu fihim. Ó ní àmọ́ Ọlọ́run òun ṣàdéhùn lọ́pọ̀ ìgbà tó ń bá ń bẹ láàrin wọn. Kuntu shahida. Ma dumtu fihim. Nígbà mójútó wọn ìníjẹ́ kí wọ́n ṣìnà. Ìníjẹ́ ká sí kọ́gbà kò mí lọ. Wọ́n ò ní mú nǹkan mí lọ́lọ́run tó yàtọ̀ sí Ọlọ́run. Ọlọ́run yìí ó ní bẹ́ẹ̀ ni. Falamma tawaffaytani kunta anta ar-raqiba alayhim. Ó ní àmọ́ ibi tí ọ̀rọ̀ náà ti fẹ́ wọnú ara wọn. Falamma tawaffaytani Lẹ́mọ̀ tawaffaytani àmọ́ ìgbà tí ń bá ti wá kú. kunta anta ar-raqiba alayhim. Tawaffaytani nígbà tó bá ti wá ń pa mí. Tó bá ti gbẹ̀mí lọ́kàn lára mi. Tí n bá ti sínú ayé mọ́. Kunta. Anta ar-raqiba alayhim. Kunta anta raqiba alayhim. Ìwọ ló kù tó máa mójútó wọn. Anta raqiba. Ìmọ̀ tó kù mọ́ o. Bí n bá ti kú láàrin wọn. Ọ̀rọ̀ tí wọ́n bá wá dá kò kàn ní mọ́ ìmọ̀ nípa rẹ̀ o. Anta ala kulli shay'in shahid. Sọ́dọ̀ ìwọ̀n pé kí ní kan pa kọ́kọ́ la Ọlọ́run. Ìrọ̀ Ọlọ́run ló jẹ́ lẹ́rìí ìwọ̀n bó bá dé òun àti àwọn. Ibẹ̀ ni wọ́n ti sọ pé ká lọ gbé sínú làákàyè. Ó ní fọ́dà máa tọwọ́ fáìtàní nígbà tó o bá mú wọn kó láàrin wọn. Kunta anta ar-raqiba alayhim. Àbá ẹsẹ̀ tútù. لأن الآية ظاهرة في تحديد علاقته بقومه هو. Ó ní àyà yẹn ti jẹ́ ká mọ ààlà àti ìhà tí Ànábì Ìsá àti àwọn ìjọ rẹ̀ kọ síra wọn. Ó sì jẹ́ ká mọ ibi tí ààlà rẹ̀ dé. Àlàyé tó pọ̀ ni wọ́n á gbádùn rẹ̀ dáadáa nísìnyí. Ó jẹ́ ká mọ̀ pé ìlàpọ̀ àti tàdídù ààlà tí ń bẹ láàrin Ànábì Ìsá àti àwọn ìjọ rẹ̀ ààlà tí ń bẹ láàrin wọn. Ó ní àyà yẹn ti jẹ́ ká mọ̀ pé dọ́tà Ànábì Ìsá ti kú ni ò ti lẹ́sẹ̀ wọn lọ́rùn wọn. Kò kú fún wọn. فلما توفيتني Ó ní lábìlì káwùmí. الذين يكونون في آخر الزمان. Ó ní lábìlì káwùmí alladhina yakununa fi akhir الزمان. Ó ní kì í ṣe pé Ànábì Ìsá sọ ó dákọ̀ ní ọ̀rọ̀ yẹn wípé tó bá ti pàwọn ó máa bẹ lórí àwọn tí wọ́n jẹ́ ìjọ ìgbẹ̀yìn rárá o. وهم قوم محمد لا قوم عيسى. Nítorí pé káwùmù Muhammad ni wọ́n wà nígbẹ̀yìn ayé àwọn làwà yìí. La qawma Isa. عليه الصلاة والسلام. Ìjọ Ànábì Ìsá. Ìjọ Ànábì Ìsá àwọn yìí wọ́n ti tọ́t, wọ́n ti lọ, wọ́n ti ààlà tí bẹ láàrin àwa àti wọ́n ti kọ́t. فلما توفيتني. Dákun tó o bá sọ ìgbà Ànábì Ìsá èkú. Mo ti ní ọ̀rọ̀ ìdàpọ̀ ọ̀rọ̀ èkú sí kọ́. Àlàyé ló gbà. Tó bá sọ pé Ànábì Ìsá kú, ajá sí pé gbogbo àwọn tá a kù yìí náà ìjọ Ìsá ni wá. كنت
lọ́dọ̀ tóun òun gbà pé ànábì Ìsá ti kú. Ó ti kú. Òun gbà kó wà láyé. Náà. قال أحمد مصطفى المراغي أسني فيه. Ahmadu Mustapha Al-Muragi ó ṣe tafsiri kan tí wọ́n pè ní Al-Muragi asúnni níní nínú àwọn tí wọ́n gbé súnà nábì dání tí ò gbọ́ lọ́wọ́ wọn. Sunni Al-Muragi tafsiru Al-Muragi lọ wọnú ẹ̀ ó ní àyà kan bẹ́ẹ̀ lọ́nà Kùránì tọ́lọ̀ sọ pé wà má Muhammadu. Al-Imran Quran 3 ayah 144. Òjíṣẹ́ kan ni o. Qad khalat min qablihi ar-rusulu. Tí àwọn ànábì kan ti wá síwájú rẹ̀. Wọ́n bá kú lọ. Ọmọ Húdù ni wọ́n lọ. Ni wọ́n wá ṣàwọn mùsùlùmí ní ṣùtá púpọ̀. Wọ́n ṣe ànábì náà ní ṣùtá. Àwọn mùsùlùmí kan wá sáré lọ pé wọ́n ti pa ànábì o ní wàhálà bá dé. Wọ́n ti pa ànábì o, wọ́n ti pa ànábì o níbi wọ́n ti pariwo làwọn kan bá bẹ̀ sí ní lùsì faith lójú ogun. Ó wá ní pé wọ́n wá ń ṣèmẹ́lẹ̀ alágbára di ọ̀lẹ ọlọ́gbọ́n di òmùgọ̀. Lọ́lọ́rọ̀ fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ lára nẹ́bì ni èyàn ṣe ń lọ́gà tọ́lọ̀wò ní kọ́ ẹlẹ́kọ̀ọ́ lára rẹ̀ ó sónítọ̀ láyé àbítọ́gà rẹ̀ ò bá sínú ilé ọlọ́run lókùn. Wọ́n àwọn sètáni ọ̀gá sètáni ẹgbẹ́ wọn máa kọ́ sètáni lára wọn. Ọ̀gá wí ni. Ẹ̀yà fúnlọ́. A ní alóhun wèrè ọ̀gá àwọn sinrin. Sọ̀rọ̀ pé ó kọ́ sinrin lára ọ̀gá rẹ̀ ni bí ọmọ bá sì kọ́ iṣẹ́ lára ọ̀gá bí ọlọ́pàá fẹ́ gbàdúrà ọ̀gá ọ̀gá yóò wá ju. Wàmà Muhammadu illa rasulullah. Ayọ́ni káyì ẹ bá nẹ́bí wọ́n tó ogun ẹ wá ní wọ́n pa nẹ́bí wọ́n bá pa nẹ́bí mi ọlọ́run tí mo rán iṣẹ́ wọn pa mí. Wàmà Muhammadu. Wàmà Muhammadu illa rasulullah. Ayọ́ni rasul òjíṣẹ́ ni o. Wàmà Muhammadu kò sí ti jà nẹ́bí illa rasulun. Ẹ̀rẹ́gbẹ́ nàkàlà wa Òjíṣẹ́ kan nínú àwọn òjíṣẹ́ wa ni. Wọ́n ní bàlá tí wọ́n ń bá mi lè lẹ́rùn. Tí àwọn òjíṣẹ́ kan ti wá síwájú rẹ̀. Àwọn òjíṣẹ́ kan ti wá síwájú rẹ̀ bí Ànábì Núhà. Ànábì Núhà làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ fún ṣẹ̀ríyà. Tí wọ́n fún ní tíra pé lọ́jíṣẹ́. Ànábì Núhà ni awwalu rasul. Wọ́n ní bàlá tí wọ́n ń bá mi lè rùn. Ó lè ní nígbà tó lọ fẹ́ wí, ó ní kọ́lé kan láti ní kọ́kìlì yìí rúṣù. Àwọn ànábì kan ti wá síwájú rẹ̀ tí wọ́n sì ti lọ. Àbà ẹ̀ máa dà. Kọ́lé kan láti ní kọ́kìlì yìí rúṣù. Nínú wọn ni ànábì Musa. Àyíṣẹ́ Ànábì Isa. Ànábì Yunusa. Ànábì Yusufu. Ànábì Ibrahim. Láàárín gbogbo wọn ni gbogbo wọn wá lọ́tọ̀ọ̀tọ̀ ó sì ní iye ọdún tí wọ́n bá lọ́wọ́ ara wọn. Wọ́n sì níjọ tiwọn a sì fún wọn ní tírà ọ̀pọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn.
gbogbo àwọn ànábì ni wọ́n ní tírà àwọn tí wọ́n sì fún ní tírà is 330. Báyìí láti máa ń bá mi lè rí fún. Nígbà tó kálukú sí yẹn gbogbo tírà tí wọ́n fún kálukú ni wọ́n ti ṣe mọ̀jùmọ́ rẹ̀ wọ́n ti kó pọ̀ sínú Al-Qur'an kò sí tírà kan tí ó tún dé mọ́. Báyìí láti máa ń bá mi lè rí fún. Àwọn òjíṣẹ́ kan ti wá wọ́n sì ti lọ tó gbé máa ń di ọlọ́run kan láti. Wọ́n ti wà. من قبل الرسل ومن أفإما أو قتل انقلبتم على أعقابكم أفإما ولم تعلم باتيكو كما مات موسى وعيسى. الله أكبر. أحمد مصطفى المرادي لو تفسير له قال أفإما ولكم تيتفق الذي كما مات موسى وعيسى كما قتل زكريا ويحيى أو قتل tàbí wọ́n ti mata yẹn ìmátà tunu ànábì èèyàn lè kú fúnra rẹ̀. tó bá di pé kùtìlà wọ́n pààyàn nù ìkìtàlù wọ́n pa òdìdí kù wọ́n pa. tó bá dé pé ìkìtàlù wọ́n lò fún ànábì wọ́n ní kàmá kọ̀tàlà Zakariya wa Yahya. أفإما Zakariya wọ́n pa ni Yahya wọ́n pa ni èyí sì tẹ́ wá sọ ayé nìkan ni. أو قتل انقلبتم على أعقابكم. Àbá Ahmadu Mustafa Muradi ó ní lọ́dọ̀ tòun ànábì Ìsá ti kú. Ànábì Ìsá ṣe kí ni ó ti kú. Ọ̀rọ̀ pé ànábì Ìsá ń bọ̀ wá orí ara. اعتقاد أهل السنة Àwọn àfẹ́ẹ̀sìn àwọn ahlu sunna wal aqida wal jamaa. Wọ́n wá kúrò àwọn ọjọ́ lọ. Wọ́n á ṣe sàs lọ́dọ̀ tí wọ́n nínú làákàrí wọn àti ìyẹ̀jú wọn. Ànábì Ìsá yìí kì í sì ń bọ̀ wá ní àbójútó. Wọ́n wá kó ọ̀rọ̀ yẹn jọ ọ̀rọ̀ ìpele kìíní ìpele kejì ìpele kẹta ìpele kẹta ọ̀rọ̀ yẹn wá kọ̀ bá tó wá lórí ẹlẹ́kẹ̀ẹ́jọ mo fẹ́ lò. يقول عيسى عليه السلام بشريعة الإسلام. Wọ́n ní Ànábì Ìsá ń bọ̀. عليه السلام. Àwọn tí wọ́n kọ́ àwọn ọjọ́ òní wọ́n ní ìtìpáàpọ̀ àwọn ní pé apanupọ̀ sọ apanupọ̀ owó oyè àwọn ní wípé Ànábì Ìsá ń bọ̀ àmọ́ tí ó bá dé o ẹ máa gbọ́ o àwọn mùsùlùmí ẹja lọ sọ́ra wá sí o àwọn ọ̀tá ẹ̀sìn ti kó wọn mú àdìsí Ànábì. àwọn ọ̀tá ẹ̀sìn. bẹ́ẹ̀ ni wọ́n ti kó wọn àdìsí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn tí ò sí bẹ́ẹ̀ wọ́n ti tẹ́ bọ̀ wọ́n ti fi bẹ́ẹ̀ ni wá ṣeré. nǹka àdìsí Buhari náà ní sìn. ètò máa ń wí nípa pé nùsùlù Ìsá Ànábì Ìsá ń bọ̀ wá. ẹ̀dá sọ̀rọ̀ àti káwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ wá gbọ́ tó àwọn àfáàní wá wí wá wọ́n ní yá àkúrò. عيسى عليه السلام بشريعة الإسلام. wọ́n ní Ànábì Ìsá ń bọ̀ wọ́n ní ṣùgbọ́n gbà tó bá dé o òfin ẹ̀sìn ìsìlámù Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni ó fi máa sí ìdájọ́. ẹ kọ́kọ́ lọ wò ẹ rí pé ọ̀rọ̀ yẹn ti wà contradicted. ó ti takora wọn Ìnjílù la fún Ànábì Ìsá. Kùránù ṣe kọ́nù ìgbà rẹ̀. wọ́n ní Ànábì Ìsá pàtó bá dé o yá àkúmú bí ṣẹ̀rí'àti Islam yóò fi òfin ẹ̀sìn wa Kùránì wa òun là Ànábì Ìsá ó fi máa dájọ́. àkọ́kọ́ mi. ويكون من أتباع محمد صلى الله عليه وسلم. yóò sì jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n máa tẹ̀lé Ànábì Muhammad صلى الله عليه وسلم. yìí ò tiẹ̀ lé torí pé gbogbo ayé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yà Ànábì láwọn ń lò lẹ́bi ọmọ. صلى الله عليه وسلم. yóò dàrú. إنه لا ينزل بشرع جديد. Ráwo ó ní Ànábì Ìsá yẹn nígbà tí wọ́n ń bọ̀ tó máa ń bọ̀ wá.
la yanzilu bishar'in jadid. Kò ní wá pẹ̀lú òfin tuntun ní. Definitely Al-Qur'ani tá ń lò lànàbí Ìsá wà bá wa lò. Ṣẹ́gbẹ́ ọ̀rọ̀ yẹn ti ń takora wọn. Kò dẹ̀ sí àyà kan tí èèyàn lè mú wá. Èyí tó sọ fún wa pé ànábì Ìsá ń bọ̀ wá lò Qur'ani. Kò sí. Kò sí. Inú àdìsí náà ti máa rí irú ẹ̀. Nígbà wọ́n sì wá nínú Al-Qur'ani bàbá ti bá bẹ́ẹ̀. Kí sàṣẹlẹ̀ o. لأن دين الإسلام خاتم الأديان. Ó ní ẹ̀sìn Ìsìlámù tó rí yẹn خاتم الأديان, kò sí ẹ̀sìn kan tó lè fi ìgbàgbà pẹ̀lú ẹ̀. Gbogbo tí wọ́n ṣe láyé, gbogbo ẹ̀sìn tó wọ́n gbìyànjú máa ṣe láyé Al-Qur'ani ọ̀gá. Inna ad-dina 'inda Allahi al-Islam. Ẹ̀sìn kan tọ́lá wọn àtọ́ recognize tó kí àwọn tí wọ́n ń ṣe tó sì kí fúnra rẹ̀ ọ̀nà Ìsìlámù. Lẹ́yìn Ìsìlámù kò sí nǹkan mímọ́. وباق إلى قيام الساعة لا ينسخ. وباق إلى قيام الساعة. Ìsìlámù yóò sì wà láyé tó parẹ́. La yusakh. Kò sí parẹ́ fẹ́ nìkan. Ìsìlámù lè parẹ́ wọn bá ṣe wèrè jù bẹ́ẹ̀ lọ. Wọ́n yà ọ sí wíjú bẹ́ẹ̀ lọ. Ìdí òsì mẹ́sìn wa kán tẹ́ bọ̀. Gbogbo tó máa ń kọ́ wọn wí Ìsìlámù lè parẹ́. Ìsìlámù yóò wà láyé tó parẹ́. إن الدين عند الله الإسلام. فيكون عيسى حاكما من حكام هذه الأمة. Ọlọ́dẹ Ànábì Ìsá ẹ máa wò ó. Àìsíláàtù sọ̀rọ̀. Ibi ọ̀rọ̀ ti dàrú rẹ̀ o. Wọ́n ní Ànábì Ìsá yakunu Ìsá hákìmà min hukami هذه الأمة. Ànábì Ìsá wà jọ ọ̀kan nínú àwọn adájọ́ tí wọ́n máa dájọ́ ẹ̀sìn. Ẹ wo bí wọ́n ṣe gbé Ànábì wa kiri. So yìí túmọ̀ sí pé tó wá ní àsìkò ìgbàlá ẹgbẹ́ parẹ́ Ànábì Ìsá bá dé nísìn yóò wà lójú òkú sí kóòtù. Yóò àwọn adájọ́ ẹ̀sìn ẹgbẹ́ ẹ̀sìn àbẹ̀dá àdúrà láti ṣe tí gbogbo wa yóò kó ẹrù wa lọ sílé rẹ̀ ní sábà gbẹ̀. Àdúrà láti yẹn gbẹ̀. Hukama هذه الأمة. yóò jẹ́ ọ̀kan nínú àwọn hukami hadhihi al-ummati. Àwọn tí wọ́n máa ṣèdájọ́ ẹ̀sìn. Àwọn tí wọ́n dájọ́ ẹ̀sìn wà, adágún Ànábì Ìsá wà padà wá papọ̀ mọ́ àwọn tí wọ́n máa dájọ́ ẹ̀sìn. ومجددا لأمر الإسلام إذ لا نبي بعد محمد صلى الله عليه وسلم. Wọ́n ní mujaddidan li amri al-Islam. Ànábì Ìsá wà tún ọ̀rọ̀ ẹ̀sìn ṣe. Ànábì Ìsá wíwá tí ó wà wò yóò wá tún ọ̀rọ̀ ẹ̀sìn ṣe. Ẹgbọ́n dáadáa, ìdílé ànábì ba'da محمد nígbà tí ò sí ànábì ní lẹ́yìn ànábì Muhammad. صلى الله عليه وسلم. Èyí lè sọ fún wa pé kò sí ànábì ní lẹ́yìn ànábì Muhammad. صلى الله عليه وسلم. Èyí lè sọ fún wa pé ànábì Ìsá ń bọ̀ ó bọ̀ wá ṣe tajdidu li amri al-Islam. Tajdidu li amri al-Islam. Ìbọ̀ wá tún ọ̀rọ̀ ẹ̀sìn ṣe. Ẹ lápẹ́ ìwú ló dàrú mẹ́sìn báyìí. Gbogbo tó dàrú mẹ́sìn náà kọ́ là tún ṣe. Ìyẹn ni àwọn i'tiqadu ahli sunnah ni wọ́n wá. يقول النووي في رده على المكذبين. Àfá Nawawi yóò wá dá sí i. Ó ní gbogbo ọ̀rọ̀ pé Ànábì Ìsá ń bọ̀, Ànábì Ìsá ń bọ̀, Ànábì Ìsá ń bọ̀, Jesus Christ ń bọ̀ wáyé. Ó ní ọ̀rọ̀ rẹ̀. بنزول عيسى عليه السلام الزاعمين. Ó ní wọ́n ni wọ́n pa, ó ní wọ́n tàn wá ní, ó ní wọ́n fẹ́ bà ẹ̀sìn jẹ́ ni, ó ní wọ́n fẹ́ da ẹ̀sìn rú ni, ó ní wọ́n fẹ́ lọ́ ẹ̀sìn lọ́rùn ni, wọ́n fẹ́ bàjẹ́ fún àwọn tí wọ́n ń ṣe é. Ó ní tóun gbàgbọ́ ni. Ó ní torí pé أن نزوله لو كان حقا. أن نزوله لو كان حقا. ó ní tó bá ṣe pé lóòótọ́ Ànábì Ìsá ń pọ̀ ní ẹja sílẹ̀ àtàyè ọ̀tàlẹ̀ o. tó ẹgbẹ́ lóòótọ́ bó ti tọ́ lódodo. فإنه Ànábì Ìsá ń pọ̀ wá sínú ayé lẹ́yìn tí Ànábì ti kú láyé. tó ẹgbẹ́ lóòótọ́ Ànábì Ìsá ń pọ̀ wá ní
nákìtù yóò takò yóò di lọ́wọ́ ọ̀rọ̀ tí ànábì sọ pé sallallahu alaihi wasallam. àwọn sàbẹ̀ wọn náà wọ́n wà lọ́dọ̀ ànábì jọ. sallallahu alaihi wasallam. ó yára tí mo sọ yìí nínú tí àti tí wọ́n pè ní al-qiyamatu sughra wà lábẹ́. wọ́n náà wọ́n wà lọ́dọ̀ ànábì jọ kà ànábì bá sílẹ̀ kó ló bá jáde. yòókù àti. sallallahu alaihi wasallam. ànábì bá sọ pé ana khatimul anbiya'i la nabiyya ba'di thalatha marrat. èmi ni mo gbé gbogbo àwọn ànẹ́bí. la nabiyya ba'di kò sí ànẹ́bí kan tí ó fi wá lẹ́yìn mi àlẹ́. sallallahu alaihi wasallam. bóyá yìí. لا نبي بعدي أنا بالصلاة ثلاث مرات أبيت على النبي صلى الله وأعطاه المقام كأنه مريد الكائنات ومصطفى. Ọlọ́run ta lóore fúnra rẹ̀ ni. Mọ̀ọ́dún ìrìn káyìn láti ọmọ ní báwa. Ọgbà ara tí gbogbo àwọn ànábì tó kù dá ànábì dá ọdún lédè ní. Mọ̀ọ́dún ìrìn káyìn láti. Bàbá rẹ̀ bàbá wọn sàmáwò Habiba. Wà á dápọ̀ ní ṣẹ̀fà àti rẹ̀ kọ́lá. Kọ́lá máa tọ̀wọ̀ fẹ́ ìtàní. Wọ́n ní Ọlọ́run a máa lò ó fún téèyàn bá sùn lálẹ́ tó bá jí. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Tá a bá rọ wọnú Suratul Quran 6 àyà 60. Suratul An'am. Suratul An'am àyà 60 tó ní wa huwa alladhi yatawaffakum. Wa huwa alladhi yatawaffakum bil-layl. ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها. lọ́pọ̀ ọlọ́run lò bẹ́ẹ̀ àwọn tó bá wọn tó tẹ̀lé àwọn àyà yẹn ó rí i bó yàtọ̀ sí tó tẹ̀lé tàbí ìrìnsà tó sọ pé. ولما توفيتني كنت أنت الرقيب عليه. ìgbọ́n tí bá tó bá ti pa ní ìwọ lóhùn tó máa mójútó wọn ṣé àwọn pété yẹn bá sùn tó ẹ pọ̀ ohun lànàbì ìrìnsà sùn kò ní sọ pé bàtí bá sùn wọ́n ló máa mójútó wọn nígbà tó nǹkan bá sùn ta ní mójútó. كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد. tá a bá ronú sí dáadáa tá a bá wo ọ̀rọ̀ yìí tá a gbé ẹ̀wò sínú ọgbọ́n inú tó yàtọ̀ sọ́gbọ́n ta ẹ rí i pé gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan tí wọ́n wáyé o Ọlọ́run rán wọn sí ìjọ kọ̀ọ̀kan ní ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀ local police báyìí Ísírẹ́lì ní wọn náà ànábì Ìsá sí àwọn náà ní wọn náà ànábì Mùsá sí. So most of àwọn ànábì Ọlọ́run báyìí Ísírẹ́lì Ọlọ́run rán wọn sí. Ànábì nìkan Ọlọ́run rán ní káfẹ́tẹ́ lil alamin. Wọ́n wá sí gbogbo ayé ìyẹn túmọ̀ sí pé tá ànábì Ìsá báyìí yẹn padà wá sí i ajá sí pé màkàmà Ọlọ́run fún ànábì Muhammad yẹn Ọlọ́run fún ànábì Ìsá. Lára ó wà lọ sínú
Suratul A'raf. Quran 7 ayah 158. Ya ayyuhan nas. Ọlọ́run ní ọkọ̀ gbogbo yín máa bàtà ọ̀. Ya ayyuhan nas. Gbogbo ẹni fẹ́ gbọ́ràn àtẹni tí ò ní gbọ́. Ya ayyuhan nas. Ẹni tó fẹ́ gbà àtẹni tí ò ní gbà. Ẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀. Ẹni tí ó gbà gbọ́ àtẹni tí ò ní gbà gbọ́. Ọlọ́run ní ọkọ̀ gbogbo yín. Ya ayyuhan nas. Inni rasulullahi ilaykum jami'an. Tọ́lá lọ́wọ́ tọ́lárí, tafsiru tọ́lárí, àbá tọ́lárí, ó ní tọ́lọ̀ ń sọ ń bẹ̀ ni, àti èèyàn àtẹnukú, gbogbo ẹ̀dá láyé lọ́wọ́ rà nígbà Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tọ́lọ̀ bẹ̀ fi ànábì sí yẹn, kò fi ànábì kan síbẹ̀ rí kí ànábì ó tó dé. Inni rasulullahi ilaykum jami'an. الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي. إني رسول الله إليكم جميعا. إني رسول الله إليكم kì í ṣe bọ́lá wọn rán àní Muhammad sáwọn kan kò rán sáwọn kan gbogbo àwọn ànábì ọlọ́pàá gbogbo àwọn àmìyáwó àwọn gba èrò àwọn rọ̀ṣúlù àwọn rúṣùlù àwọn òjíṣẹ́ àwọn tọ́nà wọn ń sẹ́nu tí wọ́n fún ní tíra gbogbo wọn bí wọ́n ti wá pọ̀ tó ní ọlọ́wọ́n náà wọn àdébẹ́ náà wà ànábì tó ti gbé ìdílé rẹ̀ nìkan lọ́wọ́ sí ìbẹ́ náà wà ànábì ọlọ́wọ́ tó ti gbé àdúgbò rẹ̀ nìkan lọ́wọ́ sí ìbẹ́ náà ànábì tó ṣe pé ìlú rẹ̀ nìkan lọ́wọ́ sí. Ìlú ẹ̀ lànàbì Musa. Ìlú ẹ̀ lànàbì Isa. Ànábì Ṣuaibu. Ànábì Yakubu. Ànábì Ayubu. Wọ́n dájọ́ ọlọ́run rán wọn sí ilé wọn. Àwọn kan pẹ́ ọlọ́run ìlú ànábì Musa ọlọ́run sí ìlú ẹ̀. Ànábì Isa ọlọ́run sí ìlú ẹ̀. Ànábì Ṣuaibu ọlọ́run sí ìdílé rẹ̀. Ànábì Yakubu ọlọ́run sí ìdílé ẹ̀ ní.